Òtítọ́ ìwé mímọ́ méje lórí ọ̀rọ̀ àyànmọ́. Àwọn òtítọ́ méje tí a rí lórí ọ̀rọ̀ àyànmọ́. Àkọ́kọ́, àyànmọ́ ni ẹni tí Ọlọ́run mọ̀ ẹ́ sí àti iṣẹ́ tó fẹ́ kó o ṣe fún òun. Jeremáyà 1:5. Ó ní kan tó bí ẹ nínú oyún ni mo ti mọ̀ ẹ́, mo sì ti yàn ẹ́ láti jẹ́ wòlíì fún àwọn orílẹ̀-èdè. Àyànmọ́ ni ẹni tí Ọlọ́run mọ̀ ẹ́ sí àti àwọn nǹkan tó fẹ́ kó o ṣe fún òun. Ìkejì, àyànmọ́ rẹ ó kún àwọn ibi gbogbo tí ó dé láyé, àwọn iṣẹ́ rere gbogbo tí Ọlọ́run ti ṣe lọ́jọ́ fún ẹ tó ti fi sínú ìgbà àti àkókò fún ẹ. Éfésù 2:10. Òtítọ́ kẹta, àyànmọ́ gbogbogbò wà fún olúkúlùkù àyànfẹ́. Gbogbo àyànfẹ́ Ọlọ́run ni Ọlọ́run ní àyànmọ́ gbogbogbò fún. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ní àkànṣe àyànmọ́ fún ẹnì kọ̀ọ̀kan. Ó kọ́kọ́ gbọ́dọ̀ wọnú ìrírí àyànmọ́ gbogbogbò kó tó lè rìn wọnú àyànmọ́ tí Ọlọ́run ní fún ìwọ tìkálára rẹ̀. Òtítọ́ kẹrin, àyànmọ́ gbogbogbò fún gbogbo àyànfẹ́ Ọlọ́run ò ní kí a dàbí Kristi. Gbogbo ọmọ Ọlọ́run pátápátá ni à ń retí ká gbégbé ayé wa bí Kristi ti gbé. Báwo ni Jésù ṣe gbé ayé ẹ̀? Ó gbé ayé rẹ̀ nínú ìrẹ̀lẹ̀. Ó gbé ayé rẹ̀ nínú inú tútù. Ó gbé ayé rẹ̀ nínú ìtẹríba. Ó gbé ayé rẹ̀ nínú sísinmi lé Ọlọ́run. Ó gbé ayé rẹ̀ nínú ìgbọràn. Ó gbé ayé rẹ̀ nínú fífẹ́ràn Ọlọ́run. Ó gbé ayé rẹ̀ nínú ṣíṣe ìfẹ́ Baba. Ó gbé ayé rẹ̀ láti fi ògo Baba hàn. Òtítọ́ karùn-ún, àyànmọ́ rẹ tó jẹ́ àkànṣe ni wàá múṣẹ bó o bá ti ń dàgbà nínú orí ọ̀fẹ́ àti bí o ti ń dàgbà nínú ẹ̀mí, nínú bíbá Ọlọ́run rìn. Ó wá lè mú àyànmọ́ àkànṣiṣẹ nípa fífò káàkiri, nípa bíbẹ́ káàkiri, nípa sísáré ọ̀ràn kiri, nítorí pé Ọlọ́run ti lànà òpó tó tọ̀ tó fi mú àyànmọ́ ṣẹ. Ọ̀ranyàn ni kó o bá Olúwa rìn. Ìkẹfà, tí a bá ń sọ̀rọ̀ àyànmọ́ nínú Bíbélì lèmi ń sọ o. Tá a bá ń sọ̀rọ̀ àyànmọ́, nǹkan tẹ̀mí ni o. Ṣe rí ìmọ̀ ọpọlọ, ìmọ̀ ayé, kódà kéèyàn nímọ̀ Bíbélì kò nítumọ̀. Ìmọ̀ tí ẹ̀mí mímọ́ máa ń fúnni ńlá fi ń ṣe àwárí àyànmọ́. Ó lè ṣàwárí àyànmọ́ rẹ nípa kó kàn mọ́ ka Báíbù tàbí pé o lọ kẹ́kọ̀ọ́ ní yunifásitì. Irọ́, ó kọjá bẹ́ẹ̀. Òtítọ́ ẹ̀mí tí Olúwa yóò fi hàn ẹ́ ní ipa ọ̀nà yẹn, ọ̀rọ̀ ẹ̀mí ni. Àwọn iṣẹ́ rere yẹn, ọ̀rọ̀ ẹ̀mí ni. Àkókò tí wàá ṣe, ọ̀rọ̀ ẹ̀mí ni. Ìkeje, ó ní pé Ọlọ́run nìkan ló nílò láti mú àti àyànmọ́ gbogbogbò àti àyànmọ́ àkànṣe ti ẹsẹ̀. Ọlọ́run náà ni yóò pèsè gbogbo èròjà tó rò lè nìkan dá àyànmọ́ múṣẹ. Àwọn èèyàn tó nílò, owó tó nílò, àsìkò rẹ, àwọn ẹ̀bùn ẹ̀mí, gbogbo rẹ̀ yóò wá látọ̀dọ̀ Ọlọ́run. Tó bá wá lọ gbà ń kọ̀rọ̀ kọ yá, àbùjá rẹ kì í ṣe pé yóò di àbùpẹ́ nìkan ni wàá bọ́ sọ́wọ́ èṣù. Tó bá bọ́wọ́ sọ́wọ́ èṣù, èṣù ó sì ọ́ yánnayànna, yóò sì pa ẹran. Ìyẹn ò ní jẹ́ pin ẹ̀. Ọ̀rẹ́ mi, Olúwa rán mi pé kí n pe àwọn èèyàn kí wọ́n wá ká kọ́ wọn lórí ọ̀rọ̀ ìrìn àjò àyànmọ́. Ó yẹ kó gbáradì fún ìrìn àjò àyànmọ́ kó lè bá a mú àyànmọ́ ṣẹ. Ní ọjọ́ 9 oṣù kẹjọ títí di ọjọ́ 16, ìyẹn ni ọ̀sẹ̀ kan, August 9 títí dé 16. Bẹ́ẹ̀ kàn sí líǹkì tó ń bẹ lábẹ́ fọ́nrán yìí kó lè tètè fowókọ́lẹ̀. Owó ló fi fowókọ́lẹ̀ o. Rí wípé o ṣe bẹ́ẹ̀ kíákíá, yóò dára fún ẹ.